ẹ̀ ń wo àwọn ẹni yìí ẹ̀ kámẹ́rà sóun wò wọ́n ọ̀yá ìwọ ni ọkọ́kọ́ rìn báyìí ìwọ ni ọkọ́kọ́ rìn ẹnì kan àbọ̀dé Libya nu tún rìn báyìí sẹ́rí pápá kan àtẹ̀sẹ̀ kan ò ṣiṣẹ́ mọ́ àbọ̀dé Libya nu ọ̀yá ìwọ náà rìn ọ̀yá máa bọ̀ báyìí sọ fún mi níbo ló ti kàdánwò ẹ lẹ́sẹ̀ yìí bọ́ súnmọ́ mi ẹ wọ ọmọ pẹ̀lẹ́ ọ̀yá súnmọ́ wájú díẹ̀ sí pẹ̀lẹ́ ọ̀yá bó ló ti kàdánwò ẹsẹ̀ yìí. Libya ni sà. ṣàlàyé bó ṣe jẹ́ fún wa. ìgbà tí mo lọ sí Libya. ìyá Jamal máa wo o máa wo wọn àwọn obìnrin aláìsà ọ̀yá. ìgbà tí mo lọ sí Libya àwọn mọ́tò tí a máa ń gun àwọn ọkùnrin máa ń di igi mú níbẹ̀ ibẹ̀ ló ti kọ́kọ́ gba igi mọ́ mi ní ẹsẹ̀ yẹn dùn mí títí mo fi dé Libya. igi náà gbámọ̀ lẹ́sẹ̀ báwọn wọ́n fọ́ igi mọ́ lẹ́sẹ̀ nu níbi itan níbi hips báyìí. bẹ́ẹ̀ni ok. ìgbà tí mo jẹ́ dé Libya dókítà ní bọ́gà mi bọ̀ kò treat mi ó gbé mi lọ sí ibi iṣẹ́ bẹ̀ mo máa lọ ibi iṣẹ́ bẹ̀ kò jẹ́ kí n fún mi lóògùn ibi tí mo ti bá fẹ́ nu iná torí a máa ń gbé ládà a máa fi nu iná tó yẹ pé ó máa ń jìnnà gan bẹ́ẹ̀ mo ti ré bọ́lá torí ládà títí bọ́gà mi dẹ̀ treat mi. ó tún fẹsẹ̀ yẹn gbálẹ̀ again. mo ré bọ́lá torí ládà again bọ́gà mi jẹ́ ní tó bá gbé mi wálé òun máa tà mí sílẹ̀ aṣẹ́wó mo jẹ̀ wá ń rọ́jú títí mo fi san owó ẹ̀tàn pẹ̀lú iṣẹ́ láì lògùn láì sinmi ìrẹsẹ̀ yẹn fi wá wọ́ọ̀sì sí tó a rí pé mi lè lọ bí iṣẹ́ mọ́. o ti wọ́ọ̀sì sí báyìí. bẹ́ẹ̀ sà tó fi di pé mi lè lọ bí iṣẹ́ mọ́. ní ìsìn èló lọ wá mú bọ̀. nothing sà. o mú kankan bọ̀ ju pé ọ̀dà aláàbò ara bọ̀ lọ ni. ọ̀yà pẹ̀lẹ́ má lọ bẹ̀. pẹ̀lẹ́ ọ̀wọ́ ilé àbí ìwọ náà fẹ́ sọ̀rọ̀ ni ọ̀wọ́ ilé ti tó ẹ má lọ ta ẹ pẹ̀lẹ́ ẹ má lọ ta mo fẹ́ kátẹ́gùn gidi ọ̀fẹ́ sí yan níbi ìdí ẹ̀ ni o kí n tó kó wọn lọ lú wọn mi ẹ ṣe dé kọ́ yìí o níbo ló ti ń bọ̀. láti Libya. a jókòó eléyìí ṣe ń dé láti Libya báyìí ni o ìyá ẹ jókòó bá ń pè kánú àwọn ọmọ òun mo fẹ́ bí ní kankan wọn kọ́ mọ́ bínú bá ń pè kánú àwọn ọmọ òun bá ń pè kánú wọn tí mo bí léèrè ọ̀rọ̀ kọ́mọ bọ̀ bá ń pè. níjọ́ mo ti ń kígbe ẹ má lọ Libya eré lẹ rò pé mò ń ṣe àbí. ẹ má lọ Libya mo bí ọlẹ́rìí kan jẹ ní tàǹbẹ̀hún. ẹ sọ wípé nínú tí bá rí ikú àbí Libya èwo ni màá lọ mo wá ní pé ikú. mo ní tó bá tún sọ. ẹni pé tí máa rí Libya àbí ikú pé èwo ni mo máa mú mo wá ní pé ikú. kàkà kọ́ lọ Libya ọ̀yà kú ni. bẹ́ẹ̀ni sà. o sì ní kú lágbára Ọlọ́run. ìyá ẹgbẹ́rún sí máìkì mà ẹ rí pé sọkúsọ ní sọ oníkàkà kó ń lọ Libya àwọn ọ̀yà kú ni. kò ń ṣe sọkúsọ òdodo ọ̀rọ̀ ló sọ sà. òdodo ọ̀rọ̀ ló sọ sà. bẹ́ẹ̀ náà ṣe dé yìí tẹ́yìn bá ní kẹ́ ẹ padà sí Libya kọ́. Ọlọ́run ò ní jẹ́. Ọlọ́run ò ní jẹ́. díẹ̀ ló kù kọ́ pa mí Ọlọ́run ló kó mi yọ ni. ó yá ìwọ máa lọ. ìyá Aisha máa gbọ́ o ìyá Jamali máa gbọ́ bóòlù ọ̀nà Libya o ẹ káàbọ̀. ẹ̀rọ sà ẹ̀ kalẹ̀ sà. ó kọ yín àti bí ẹ ti dé àti bí ẹ ti ń gbà àti bí ẹ lọ. orúkọ mi ni Olúwatóyìn Ayíbọyìn Olúwatóyìn. mo bá kí ní ọ̀bọ sí ilé ẹnu dáadáa ẹ̀yin súnmọ́ ajídẹ̀ sí máìkì tí wàá wọn súnmọ́ ni ẹ ṣeun. mo máa ń gbọ́ ètò yín dáadáa tẹ́lẹ̀ nígbà tí fóònù mi fi dá fóònù ni mo kọ́kọ́ ní fóònù ni mo rà ló kọ́kọ́ fa pírọ́blẹ́mù fún mi. ní Libya. because fóònù yẹn kò ń ṣe tuntun ni mo rà àlòkù ni mo ra fóònù yẹn but nígbà tí mo rà mo ṣáà ń lò ẹ́jẹ̀ǹtì àràbù tó gbé mi lọ síbi iṣẹ́ mi ṣáà mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ bó ti lọ wo sétùsì mi bó ṣe ṣí ẹ̀ gbogbo fóònù mi nọ́mbà mi contract mi bó ṣe ṣí ẹ̀ rẹ̀ káàkiri ó lọ ṣe kọ́pì rẹ̀ ó gbé sí ẹ̀díìtì so Nàìjíríà ẹni tó èmi àtọmọ mi lájọ lọ because ọmọ yẹn ó fẹ́ ṣe freedom ó ti kọ́ ṣe ó fẹ́ ṣe freedom òun ló fi ní òun ó lọ so mo ṣáà ní kó má lọ ó láfi tó láti òun ó lọ bí mo ṣe tẹ̀lé nìyẹn pé mi lè fòun nìkan sílẹ̀ ìlú tí mi mọ̀ rí. ọmọ nǹkan ló jẹ́ kẹ́yìn lọ. ọmọ yẹn ló jẹ́ kí n lọ pípẹ́ ìlú tí mi mọ̀ rí mi lè fi sílẹ̀ kó lọ so later ìgbà tá a dọ̀hún kálukú pínyà
ó lọ sí ọ̀dọ̀ bọ́gà tiẹ̀ èmi náà lọ sọ́dọ̀ bọ́gà mi ó ń ṣiṣẹ́ òun náà ṣiṣẹ́ ìgbà tó di pé ó sanwó bọ́gà ẹ̀ tán mo pe connection tó ṣe connection mi fún bọ́gà mi so ẹni yẹn tí bá ti pe ọmọ yẹn kò ní jẹ́ kí n rí bá sọ̀rọ̀ ẹni yẹn wá ní kí n lọ sọ́dọ̀ rẹ̀ sódà tí bá ti wà ní ìkíà rẹ̀ màá lè máa fi ẹ̀mí ọmọ yẹn mí kò ní jẹ́ pé a jìnà síra wa ẹ wo bí mo ṣe wà lọ́dọ̀ ẹ̀ tó kò fi àyè sílẹ̀ láti rí ọmọ yẹn bá sọ̀rọ̀ ọmọ yẹn sanwó tán mo ní kó jẹ́ kí n fún un ní account number ọmọ yẹn ti gbowó 4 months ọdún kan náà bá a dámọ̀ràn ká tó kúrò ní Nàìjíríà ọdún kan àtòṣù 3 ló gbà lọ́wọ́ rẹ̀ so later ọmọ yẹn ṣiṣẹ́ 4 months later iṣẹ́ 4 months yẹn ó ṣe sọ pé ọlọ́pàá mú ni ẹ wo láti inú oṣù kẹfà ọmọ yẹn wà ní station ọmọ tó sanwó ọdún kan àtòṣù 3 fún kò tí ì yà sí kò họ́ lára rárá later tí máṣá ti fẹ́ pè lórí fóònù yẹn kò fi àyè sílẹ̀ láti pè ìgbà tí fóònù yẹn ṣàǹdà mi láàmú bí mo ṣe lọ ta fóònù yẹn ni mo wá tún fún un lówó mo ta fóònù yẹn mo rà á ní 500 dinar so ìgbà tí mo tà á ní 150 dinar mo wá ní àwọn ọmọ tó wà nílé tí wọ́n wà ní school màá lè máa rí wọn bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kójọ kó bá mi ra fún kékeré bílà ló tún lọ rà wá fún mi bílà yẹn wọ́n tún gbé sí ẹ̀díìtì wọ́n tún lọ ṣe kọ́pì òun náà kò sí mi ní múfímẹ́ǹtì tí n bá ti lọ sílé àràbù báyìí àràbù máa lù mí ni kódà bí mo ṣe wálé yìí aṣọ ìyọ̀kẹ́ tó wà lọ́rùn mi ní jàlábíà yìí. aṣọ kan tẹ ẹ mú bọ̀ rí. aṣọ kan tí mo mú bọ̀ ni. láti gbà wo lẹ ti lọ. láti 2023. ah kódà later ìgbà owó iṣẹ́ ọmọ yẹn ó tún wà lọ́wọ́ rẹ̀ mo ní kó tiẹ̀ fún mi lówó iṣẹ́ yẹn kò kówó yẹn kalẹ̀. ọmọ yín wá wà ní prison. ó wà ń bẹ̀ mo dẹ̀ lọ sẹ́ńbàṣì Aisha gan lórúkọ rẹ̀ mo lọ sẹ́ńbàṣì. police station ló wà àbí prison. police station ló wà. ok so station kan wà tó máa ń dìpọ́tù yẹn tó jẹ́ pé wọn kì í gbẹ̀bẹ̀ ń bẹ̀ ó di dandan wọ́n máa dìpọ́tù ẹ̀ ni ìgbà tí mi ṣáà rí ibi tí mo lè gbé mọ́ mo lọ síwájú ẹ̀ńbàṣì ibẹ̀ ni mò ń sùn fún odidi 1 month níta gbangba ní títì ibẹ̀ ni mo sùn fún 1 month ìgbà tó di pé ara mi fẹ́ máa gbọ̀n tára mi ò gbé mọ́ wọ́n ní mo ní kí n máa bọ̀ wálé so ìgbà tí wọ́n tún gbé mi wálé wọ́n ní plane ló máa gbé wa wọ́n ṣàgbé plane red kan báyìí kalẹ̀ plane yẹn àárín inú igbó kan báyìí ló ìmọ̀ pé bóyá plane máa ń rìn lẹ́lẹ̀ plane yẹn ò fò lókè lẹ́lẹ̀ ló ti rìn kódà àwọn tá a fi rìn kò tó 1 hour tó fi dé Nàìjíríà. inú ilé kan inú ilé yẹn gíláàsì ló wà ní gbogbo ara rẹ̀ báyìí ibẹ̀ náà lọ já wa sí nínú igbó yẹn gbogbo àwọn tó kù mí wọ́n kó wọn lálẹ́ yẹn wọ́n ní kí wọ́n wá 5,000 ẹni tó wọ́n gba 9,000 lọ́wọ́ rẹ̀ pé àwọn máa mú wọn lọ sí pákìn èmi kò sówó kankan lọ́wọ́ mi lẹ́tà láàárọ̀ ẹnì kẹsà sọ fún mi torí fóònù yẹn ìgbà tí kọ́lọ́ọ̀dì kan wà lórí rẹ̀ àwọn kọ́lọ́ọ̀dì yẹn kọ́lọ́ọ̀dì tí ò dáa ni èmi mo sá ṣe prayer tí àwọn kọ́lọ́ọ̀dì yẹn tó fi lọ tó fi kúrò ní orí fóònù yẹn because gbogbo èèyàn ló ń síkì ẹlòmíì fọ́ lójú ẹni tó yẹ pé tó bá dúró báyìí bí tó dúró ń bẹ̀ ló máa tọ̀ sára gbogbo ẹ̀ èmi ni mo ṣe prayer tí gbogbo ẹ̀ fi lọ bí mo ṣe lọ sẹ́ńbàṣì tó àwọn ẹ̀ńbàṣì ò wò mí ṣe láàánú nínú igbó náà tún gbé mi lọ tẹ́ bá rí nǹkan tí wọ́n fi gbé mi láti ìjà àrùn tá a ti gbéra gbogbo inú igbó gbogbo inú oko àwọn haúsá gbogbo ibẹ̀ náà ń gbé mi káàkiri kó tó di wípé ó di àárọ̀ yìí kí n tó dé. ọmọ ìlú wo gan ni. ọmọ Gánà ni mí. ọmọ Gánà ni mí. bó láti wá rọmọ yín báyìí kí ló kọ rẹ̀. bẹ́ẹ̀ ó di dandan wọ́n máa dìpọ́ọ̀tù ẹ̀ ni ìgbà tí mi ṣáà rí ibi tí mo lè gbé mọ́ mo lọ síwájú ẹ̀ńbàṣì ibẹ̀ ni mò ń sùn fún odidi 1 month níta gbangba ní títì ibẹ̀ ni mo sùn fún 1 month ìgbà tó di pé ara mi fẹ́ máa gbọ̀n tára mi ò gbé mọ́ wọ́n ní mo ní kí n máa bọ̀ wálé so ìgbà tí wọ́n tún gbé mi wálé wọ́n ní plane ló máa gbé wa wọ́n ṣàgbé plane red kan báyìí kalẹ̀ plane yẹn àárín inú igbó kan báyìí ìmọ̀ pé bóyá plane máa ń rìn lẹ́lẹ̀ plane yẹn ò fò lókè lẹ́lẹ̀ ló ti rìn kódà àwọn tá a fi rìn kò tó 1 hour tó fi dé Nàìjíríà. inú ilé kan inú ilé yẹn gíláàsì ló wà ní gbogbo ara rẹ̀ báyìí ibẹ̀ náà lọ já wa sí nínú igbó yẹn gbogbo àwọn tó kù mí wọ́n kó wọn lálẹ́ yẹn wọ́n ní kí wọ́n wá 5,000 ẹni tó wọ́n gba 9,000 lọ́wọ́ rẹ̀ pé àwọn máa mú wọn lọ sí pákìn èmi kò sówó kankan lọ́wọ́ mi lẹ́tà láàárọ̀ ẹnì kẹsà sọ fún mi torí fóònù yẹn ìgbà tí kọ́lọ́ọ̀dì kan wà lórí rẹ̀ àwọn kọ́lọ́ọ̀dì yẹn kọ́lọ́ọ̀dì tí ò dáa ni èmi mo sá ṣe prayer tí àwọn kọ́lọ́ọ̀dì yẹn tó fi lọ
tó fi kúrò ní orí fóònù yẹn because gbogbo èèyàn ló ń síkì ẹlòmíì fọ́ lójú ẹni tó yẹ pé tó bá dúró báyìí níbi tó dúró bẹ́ẹ̀ ló máa tọ̀ sára gbogbo ẹ̀ èmi ni mo ṣe prayer tí gbogbo ẹ̀ fi lọ bí mo ṣe lọ sẹ́ńbàsì tó àwọn ẹ́mbàsì wò mí ṣe láàánú inú igbó náà tún gbé mi lọ tẹ́ bá rí nǹkan tí wọ́n fi gbé mi láti ìjàrún tá a ti gbéra gbogbo inú igbó gbogbo inú oko àwọn haúsá gbogbo ibẹ̀ náà ń gbé mi káàkiri kó tó di wípé ó di àárọ̀ yìí kí n tó dé. ọmọ ìlú wo gan ni. ọmọ Gánà ni mí. ọmọ Gánà ni. bó láti wá rọmọ yín báyìí kí ló kọ rẹ̀. Christiana Ọlámídé. ó wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá báyìí. ó wà ń bẹ̀. ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ló ṣẹ̀. so ó ní lálẹ́ torí mo lọ sí prison yẹn àjọlò àti ìyá kan ni so lálẹ́ ó ní wọ́n ní kóun lọ mú nǹkan wá nínú mọ́tò ìgbà tóun dẹ̀ débẹ̀ òun ò rí òun wá padà sẹ́yìn pé tó òun ò rí nǹkan tẹ́ ní kóun mú wá o ó ní wọ́n bá ní kóun lọ sùn bó ṣe dàárọ̀ tí wọ́n wá jẹ́ pójí 5,000 dinar gbé nìyí láti inú oṣù kẹfà ni wọ́n ti tì í mọ́lẹ̀. torí 5,000 dinar ló sì wà ní ẹ̀wọ̀n láti oṣù kẹfà. wọ́n ti tì í mọ́lẹ̀. ìbéèrè wa ni pé àti ẹ̀ mọ́ gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ yìí nígbà tẹ́ wà ní tẹ́ ń lọ sùn ta tẹ́ ń lọ sùn gbogbo ẹ̀ ẹ̀rọ ọmọ Nàìjíríà tẹ́ lè sáájú níbẹ̀. àìmọye ọmọ Nàìjíríà kódà kò sọmọ Nàìjíríà tó ṣe mí láàánú kò sí ọmọ Nàìjíríà tó ṣe mí láàánú bẹ́ẹ̀ bá sì ti ṣe tó kódà kọ́lọ́ọ̀dì yẹn gbogbo wọn gan mọ̀ lẹ́tà tí bá ti ṣe prayer báyìí àwọn àràbó máa ń gbọ́ prayer mi tí n bá ṣe wọ́n máa fi ń ka kùránì wọ́n máa ń gbé kùránì. èwo ní jẹ́ kọ́lọ́ọ̀dì. ìmọ̀rú àti wọ́n máa ń nà yín. wọ́n máa ń nà mí o. wọ́n àdẹ́bí nǹkan kan gbá yín lórí. wọ́n fi anything gbá mi lérí. ẹ sì jábọ́ ìgbà tẹ́ ń gòkè ní àwọn tẹ́ mọ́ fi. anything ò ṣe mí dáadé nǹkan kí ò ṣe mí mọ́ wà ókè. ọ̀rọ̀ yín ti ń tà sí o. ọ̀rọ̀ mi ò tà sí sáà nǹkan kí ò ṣe mí Ọlọ́run bá ń gbọ́. ẹ ṣọ́. nǹkan kí ò ṣe mí kódà tẹ́ bá pe ẹ́mbásì wọ́n máa sọ̀rọ̀ nípasẹ̀ kọ́lọ́ọ̀dì tí mò ń sọ yẹn wọ́n máa sọ̀rọ̀ nípasẹ̀ rẹ̀. kọ́lọ́ọ̀dì àdúrà ni wọ́n pa kọ́lọ́ọ̀dì rẹ lórí fóònù ìyẹn ò ìyẹn tà sí gan. dádì kò tà sí Ọlọ́run ọba ń gbọ́ kó má dà fẹ́ni tó bá parọ́. níbi ọ̀rọ̀ fóònù mi náà dẹ̀ ní tí bá ti lọ síbi iṣẹ́ wọ́n á máa pariwo bọ́gà mi wọ́n á máa ṣe gbá wọ́n á máa ṣe. bó lára yín báyìí. nǹkan kì í ṣe mí. nǹkan kò ṣe yín lẹ́rìn láti fọ́jọ́ márùn-ún ẹ̀ ń sùn ta nínú òtútù. kíní ni mo wọ̀ mọ́tò tírélà ni mo wọ̀. mo rẹ̀ tún ti rí tírélà tẹ́ wọ̀. láti Kánò ni mo ti gbé tírélà. bó lẹ ṣe dé Kánò gan. ibi tí mọ́rúwá jẹ́ ibi tí pléènì já wa sí àti bẹ̀lẹ́ nìkan ti hẹ́pù mi tó fi machine gbé mi dé Kánò ibi tó já mi sí gẹ̀ kò ń ṣe Kánò gan kò ń ṣe Kánò gan àti bẹ̀ lẹ́ni ẹ̀ ṣáà ti hẹ́pù mi tí wọ́n ti fà mí fún mọ́tò tírélà yẹn ni mò ń bá bọ̀ díẹ̀ tí mo fi dé. ok. ọkọ̀ bí ó ti bá ya pé o. kọ́kọ́rọ́ aláìsí. ìyá àjàmá ẹ ti rí Dubai ẹ ti rí Libya Taisha wà báyìí. ilé ò bá dùn bí ìgbà ẹ̀ nílùú máa rí o. kọ́kọ́rọ́ aláìsí. ètò tó fọn rere kẹ́bí wa má ṣe túká. kọ́kọ́rọ́ aláìsí. òun kàkẹ́ ní wọn kì í máa ń yára wọn. níbo lẹ wá fẹ́ lọ báyìí. so ìkan tó gbé mi wá nìyẹn ìgbà tí mò ń bọ̀ kódà mo tọrọ owó ní Kánò ni mo fi rí owó mọ́tò tó gbé mi débí báyìí so ni mo wá fi wò pé kí n wá sọ́dọ̀ yín bóyá máa rí ìrànlọ́wọ́ Ọlọ́run kí n tiẹ̀ rí owó mọ́tò tí màá fi padà sékòó torí Èkó ni bàbá ọmọ mi wà. ṣé kìí ṣe pé bàbá ọmọ tó wà Christiana náà Èkó náà wà. kò ń ṣèkó ló wà. torí yóò béèrè ọmọ rẹ o owó mọ́tò Èkó Ọlọ́run ó ṣe yàn á fún yín lówó mọ́tò láàárọ̀ ọ̀la tẹ́ máa lọ sí Èkó. Yeah, she's normal but traumatized. Yes, she's normal but wọ́n ti wà traumatized. You are right. tán bá ṣe díẹ̀ sí tán bá ṣe díẹ̀ tán bá lo Nàìjíríà díẹ̀ sí tátẹ́gùn fẹ́ sí wọn dáadáa wọ́n máa wà òkè. ẹ dìde wọ́n á fún yín lówó mọ́tò láàárọ̀ ọ̀la ẹ máa lọ.